وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. Ọlọ́run bá ní Al-Qur'ani tó ń sọ̀kalẹ̀ yìí mínà tí wọ́n fi síbẹ̀ yẹn bíbáyà ní láàlì tẹ̀wọ̀rìd. Kìí ṣe pé tí ń sọ ní pé a sọ àwọn àyà kankalẹ̀ nínú Qur'ani tí ó máa jẹ́ ìwòsàn. Àwọn àfáà ṣàlàyé pé míyẹn bayani wa tafsiri ni. Mínà tó ń fi síbẹ̀ yẹn nunazzilu mina al-Qur'ani, a sọ al-Qur'ani kalẹ̀. Ma huwa shifa'u, kó máa jẹ́ ìwòsàn. Gbogbo àyà tí ń bẹ nínú Qur'ani ìwòsàn ni. Tí wọ́n bá sọ pé ẹ lo àyà kan nínú Qur'ani fún kankan, nǹkan yẹn àyà tẹ́ lò yẹn kí ni? Shifa, ìwòsàn. Kí ni wọ́n máa ń lo ìwòsàn fún? Àìsàn. Ṣé ẹ mọ̀ pé mùkọ̀bàlá nínú nǹkan méjì tó wọ́n bò sí àìsàn àti kí ni? Tí wọ́n bá ní wọ́n fi Kùránì tírìtì nǹkan ní nǹkan yẹn jẹ́ kí nìyẹn? Àìsàn. Àyà dẹ̀ ń sọ fún wa ń ṣe pé gbogbo tó wà ní Kùránì pátápátá ìwòsàn ni. Ó túmọ̀ sí pé gbogbo ń tá a bá lè lo Kùránì fún kí ni? Àìsàn ni. Ṣáà wá lè lo Kùránì fún àìríṣe. Ṣé kò sí àyà tí wọ́n ń lò fún rísíkù ní Kùránì? Ó túmọ̀ sí pé kíyàn má ríṣe ti di kí ni? Àìsàn. Ó ti da àìsàn nìyẹn. Gbogbo tí wọ́n bá ń lo Kùránì fún pátápátá àìsàn ní nǹkan yẹn jẹ́, nítorí pé ìwòsàn ni Olúwa pè Kùránì fún wa. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. Ó dájú wa a ṣe Kùránì ní ìwé àánú fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo. Olùgbàgbọ́ òdodo ni yóò gbé ìṣòro rẹ̀ sábẹ́ Kùránì. Kò sọ pé fún Mùsùlùmí. Gbogbo Mùsùlùmí kọ́ ni ó sá sábẹ́ Kùránì fún ìwòsàn. Ṣé ẹ mọ̀ pé tọ́lọ̀ fi ṣe ìwòsàn nínú ayé kìí ṣe Kùránì nìkan? Ò gbọ́? Tọ́lọ̀ fi ṣe ìwòsàn nínú ayé kìí ṣe Kùránì. Kìí ṣe Kùránì nìkan. Pé gbogbo sí ìwòsàn míì lẹ́yìn Kùránì. Ó tún tó fi exaggeration, ó ti fi kọ́rọ̀ nù ni. Ànábì wa Muhammad gan sallallahu alaihi wasallam. Nínú àdìsí ó ní alaykum bishifa'ayni. Ànábì ló wí bẹ́ẹ̀, alaykum bishifa'ayni. Ó ní àwọn ìwòsàn méjì kan wà nílẹ̀ fún yín o, ẹ máa mú ìtó bá wùn yín bẹ̀. Wọ́n wá ní kí ni méjèèjì? Ó ní al-asad wal-Qur'an. Oyin àti kí ni o? Al-Qur'ani. Bá ń gbé oyin ní wọ́n bẹ̀ wọ́n. Oyin àti Al-Qur'ani. Ànábì ló bẹ̀ sallallahu alaihi wasallam. Ó ní ìwòsàn méjì kan rèé o. Ẹ mójútó al-asal wal-Qur'an. Oyin, ó túmọ̀ sí pé oyin jẹ́ ìwòsàn. Al-Qur'ani náà sì jẹ́ kí ni ó sì jẹ́ ìwòsàn. Oyin wá oríṣiríṣi, ó pọ̀ lọ́jà ara. Oyin tó bá white dáadáa, ó túmọ̀ sí pé oyin yẹn wọn mísìn kankan mọ́ original ni. Oyin míì náà sì dúdú tó sì jẹ́ original. Oyin kan lélẹ́yìn ní ìsìn, ẹ rí pé kò dúdú, èyí funfun, white honey ni wọ́n ń pè léyìí.
ìmí àdúdú tó sì jẹ́ original náà. Bẹ́ẹ̀ ni oyin lè dúdú kó sì jẹ́ original nítorí pé bíráǹdì oyin tún pé oríṣiríṣi. Bẹ́ẹ̀ ni èyí tó tún funfun jẹ yìí lọ́tún wà nínú ayé. Oyin ní ìsìrè ó dúdú látara pé ó pẹ́ ńlẹ̀ torí oyin kìí bàjẹ́. Wọ́n rí oyin kan ní ọdún 2015 ìgbà tí àwọn archaeologist àwọn tí máa ń gbẹ́nu lẹ̀ àwọn archaeologist yìí wọ́n máa ń ṣe àwọn iṣẹ́ ìwádìí kan nínú lẹ̀lẹ̀ tí wọ́n dìgilẹ̀ jáde. Wọ́n wá rí mọ́mì wọ́n máa ń pa àwọn kíní kan ní mọ́mì àwọn òkú jọ̀hún tí wọ́n tọ́jú kó má bàa jẹrà. Wọ́n wá wú kíní òkú yẹn jáde. Nínú tọ́ọ̀mù tí òkú ní wà wọ́n wá bá ìgò kan bẹ̀. Inú ìgò yẹn oyin ló wà ń bẹ̀. Ìgbà tí wọ́n wá ṣe àyẹ̀wò pé òkú yìí ti tọ́dún ọdún ti tọ́jú ẹ̀ sí bí 3000 years. Oyin yẹn ò sì bàjẹ́ òkè kódà ó tẹ́sì dáadáa tí nǹkan kan ò ṣe 3000 years. Oyin lò lórí ilé lójú bẹ́ẹ̀ lọ tí nǹkan kan ò sì ní ṣe. Ọ̀rọ̀ tí mo ń sọ Egypt ló ti ṣẹlẹ̀ Masai. Ìwòsàn ni Ọlọ́run fi oyin ṣe fún wa nítorí pé oyin kòkòrò oyin tẹ́rí ní kòkòrò yẹn Ọlọ́run bá dìdí sọ̀rọ̀ rẹ̀ fún wa ní Al-Qur'an Al-Karim. Tó bá lọ sínú Suratul Nahl àyá 68 sí 64. Bismillahirrahmanirrahim. Wa awha rabbuka ila nali an takizi minal jibali buyutan wa minash shajari wa mimma yarishuna. Mashallah. Summa kuli min kulli samarati wasiluki subula rabbiki zululan yaruju min butuniha sharabun mutalifun alwanuhu fi shifa'un linnasi inna fi zalika layatan liqawmin yatafakkarun. Ọlọ́run bá ní aṣọ fún kòkòrò oyin. Àwọn Ọlọ́run send message sí pé ìwọ kòkòrò ọ́nì bí máa gbọ́rọ̀ àwọn Ọlọ́run. Ó ní ìtẹ́kìsí minal jibali buyuta máa kọ́lé rẹ sórí àwọn òkè káàkiri. Wa minash shajari máa kọ́lé rẹ síbi tí àwọn igi bá wà. Wa mimma yarishun àti gbogbo àwọn ibi tí ó bá ṣe pẹrẹsẹ fún àwọn ilé kíkọ́ yín. Summa kuli min kulli samarat. Ìwọ kòkòrò yín ní tí kò máa jẹ gbogbo òdòdó àti ewé gbogbo ẹ̀ ló di àlàálì fún ọ láti máa jẹ gbogbo ẹ̀ min kulli samarat. Gbogbo tí bá ń so máa jẹ ewé wọn. Fasiluki subula rabbiki. Nígbà t'Ọlọ́run bá bá oyin sọ̀rọ̀ báyìí wọ́n ní kí oyin máa jẹ gbogbo ewé káàkiri. Gbogbo àwọn ewé oríṣiríṣi tí ń jẹun náà ló padà di ìwòsàn sí lára. Ìgbẹ́ tí ń yà ńlá yìí ìgbẹ́ kòkòrò ìní oyin tẹ́ ńlá tẹ́ ń pé ó dùn ìgbẹ́ ni o. Ìgbẹ́ tó yà ni o. Ìgbẹ́ ni o kìí ṣẹ̀jẹ̀ rẹ o. Kìí ṣe pé wọ́n lọ kòkòrò yẹn o. Ìgbẹ́ tó yà. Tán bá ti jẹ gbogbo ewé tí wọ́n ń jẹ káàkiri wọ́n ó yàgbẹ́. Tán máa ń yàgbẹ́ báyìí tí wọ́n ń yà lágbé dání. Ẹ wá wo owó iyebíye tí wọ́n ń tà á. Tí wọ́n ń tàgbẹ́ kòkòrò yìí fún wa. Yóò di ìwòsàn nítorí wípé min kulli samarat. Gbogbo ewé oríṣiríṣi ló ṣe kí ni o? Ló papọ̀ síbẹ̀. Àwọn ewé táà rí ohun táà rí káàkiri ohun táwọn ọmọ wúlò rẹ̀ gbogbo ẹ̀ ló ní wúlò. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ló wá ní tẹkidirat ó ní quantity tí yóò mú mọ́ra wọn tí ó fi di ohun.
quantity tí ó mú mọ́ra wọn lára ewé kọ̀ọ̀kan Ọlọ́run ti fi mọ̀ tó fi jẹ́ pé a ní fi oyin sẹ́nu ká ṣe kíni ká tú dànù ó déwọ̀ yóò dùn lẹ́nu yín ni nítorí pé tẹ̀kìdì ráàtì gbogbo ewé tó yẹ kó jẹ Ọlọ́run bá fi mọ̀ ibi tó yẹ kó ti jẹ 2 gram ó mọ̀ èyí tó yẹ kó ti jẹ 10 ó mọ̀ ibi tó yẹ kó ti jẹ 0.5 ó mọ̀ ibi tó yẹ kó ti jẹ 1 gram ó mọ̀ bí ó ti mú òṣùwọ̀n kọ̀ọ̀kan lára bí kọ̀ọ̀kan tí ó bà lé tí ó ti jẹwé nù kò ní jẹ kọjá yé òun ìní oyin yóò fi máa dùn ìgbẹ́ rẹ̀ nu ìgbẹ́ rẹ̀ tó yà làwa ń láhùn Ọlọ́run bá ní fi ìṣìfà olùnẹ́ẹ̀sì ìwòsàn ni oyin jẹ́ kódà àwọn dókítà kan ṣe rìsáàṣì àwọn sáyẹ́ntìsì kan wọ́n ṣe rìsáàṣì títí wọ́n sì rí wípé oyin lè cure cancer èyíkéyìí cancer ni o títí kan breast cancer wọ́n jẹ́ àmọ̀ wípé oyin ó ní àwọn antioxidant kan tó ṣe pé ó lè pa cancer cell kódà ju oyin tí chemotherapy àti radiotherapy lè ṣe lọ torí pé in tí wọ́n fi ń treat cancer lénìí tí ayé sì mọ̀ lénìí nǹkan méjì náà ni chemotherapy radiotherapy méjèèjì tá a wá dákọ̀ owó gọbọi ni millions of naira ó lọ lórí ẹ̀ ṣùgbọ́n oyin yìí tọ́lọ́run bá fún wa yìí fi ìṣìfà olè nurse àwọn kẹ́míkà kan bẹ́ẹ̀ tó ń pa cancer ṣúgà sì ni ṣúgà lásán tá a máa ń ra wọn tẹ́lómi fi mú gàrí òun ó lè fa cancer ṣúgà wà carcinogenic ẹni ó bá ní cancer ọ̀pọ̀lọ̀ máa jẹ ṣúgà kó wọ́n bá ràn yóò ràn bòmí lára rẹ̀ oyin wá rèé ṣúgà tó wá wà náà yín ju gbogbo ṣúgà mi lọ láyé òun wàá fa cancer yín tún kí ọ cancer ní ẹgbẹ́ ọlọ́run bá tó ní. fi ìṣèfà àfọyín fèèkì ló bá kú oyin rèké àwọn oyin rádaràdà oyin ẹgbẹ́ títì àwọn oyin rádaràdà kan wà oyin ẹgbẹ́ títì eléyìí nǹkan o ọ̀ríjìnà oyin là ń wí. ìṣèfà olè náà ṣe. إن في ذلك لآية لقوم يتفكرون. ẹ wá wò ó bóyin ti wá wà yìí bacteria ò lè gbénu rẹ̀ kó yè bacteria lè wà nù yín o kì í ṣe pé bacteria ò lè sí ń bẹ̀ bacteria lè wà ń bẹ̀ kì í ṣe pé bacteria ò lè sí nínú rẹ̀ àmọ́ kò ní lè dàgbà kò sì ní lè bímọ. So yóò wà ń bẹ̀ bí aláìsí kò ní dàgbà sí kò ní pamọ́ ní oyin náà lọ́lọ́run bá fún ní irú àǹfààní bẹ́ẹ̀ ìyẹn ló fi jẹ́ pé wọ́n lè fi oyin tírìtì egbò wọ́n lè fi oyin tírìtì egbò wọ́n lè lo oyin fún ikọ́ wọ́n ń lo oyin fún ikọ́ wọ́n ń lò fún egbò Ọlọ́run bá ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹ mójútó nǹkan wòsàn méjèèjì ní al-asal wal-Qur'an oyin àti al-Qur'an kẹ́yìn ìwòsàn ní ẹ̀rí. Àwọn àìsàn tí máa wá ṣe àwọn èèyàn láyé kìí ṣe gbogbo ẹ̀ náà ni ó náṣọ́ra kódà 95% àìsàn tí ń kọlu àwọn èèyàn ló ṣe pé ó máa ń ní ọwọ́ àwọn ṣàyàtínù nínú àwọn àjọ̀nú burúkú 95% ló ní ọwọ́ wọn nínú. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ̀rí ẹ̀wọ̀n ìgbà bí wọ́n lè ní wọ́n tààyàn lọ́fà títààyàn lọ́fà tí wọ́n máa ń wíhùn kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ ju pé àwọn ṣàyàtínù ni wọ́n ń ṣiṣẹ́ àwọn ẹ̀míkẹ́ni ẹ̀mí. Ìgbà míì ẹlòmíì tẹ́ẹ̀mẹ́ pé wọ́n ta lọ́fà wọn kìí ṣe pé ó ṣẹ̀yàn o kìí ṣe pé ẹnikẹ́ni ṣàǹkan sí o ẹnikẹ́ni ò ṣàǹkan sí wọn sì rán nǹkan kan sí ọ̀tọ̀ lẹni tí wọ́n rán nǹkan sí kárúwẹ́ ọ̀tọ̀ lẹni tí wọ́n rán nǹkan sí ń jọ míì tí àjọ̀nú yìí bá wá ń lọ sọ́dọ̀ ẹni tí wọ́n rán sí yóò máa lọ tìbínú gbogbo ẹni tó bá pàdé lọ́nà ńgbà míì yóò fara kó nú ẹ̀
ẹlòmí ó kọ̀ jáde tí ó bá fi délé lẹ́sẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní wú wọ́n á ní wọ́n ta lọ́fà òun sì gangan kọ́ ni wọ́n rán àjọ̀nú yẹn sí òun kọ̀ lọ tiẹ̀ àjọ̀nú yẹn sì fi bínú kọlù yóò ṣẹ̀ṣẹ̀ máa wá lọ bí tí wọ́n rán ó lè pàdé èèyàn bí 100 lójú ọ̀nà kó ṣe bẹ́ẹ̀ fún gbogbo wọn kó tó débi tí wọ́n rán bẹ́ẹ̀ ni ìyẹn ni wọ́n ń pè ní àìsàn rógà dèdè báwọn ọlọ́pàá náà tí máa ń kóyàn rán rógà tí ọ̀tọ̀ lẹ́ni tí ó ṣẹ̀ tí wọ́n sì dé títí bọ́stọ̀bù míì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó oríṣiríṣi àwọn èèyàn ọ̀yá bẹ́ẹ̀ náà ni àwọn àjọ̀nú náà tí máa ń ṣiṣẹ́ kíṣẹ́ gbà míì tẹ́ni tí ó ṣẹ̀ tí wọ́n rán wọn sí tí wọ́n sì kó mọ́ rógà tí wọ́n fàdánwò kan wọ́n ta lọ́fà wọ́n ní wọ́n ta lọ́fà wọ́n sì kí wọ́n ta lọ́fà wọ́n fara kó nǹkan lójú ọ̀nà àwọn ẹlòmíì sì rèé wọ́n lè lọ dàdàkúdà sójú títì níbi wọ́n ń wá nǹkan tí wọ́n fẹ́ fi sọ̀rọ̀ ajé pé òun ti wẹ kinní kan sínú báàfù ló bá lọ dá sí títì tẹnìkan wá ń bọ̀ lòun wá tẹ̀ mọ́lẹ̀ òun náà lè tibẹ̀ kàn dánwò so àwọn àìsàn tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nínú ayé lè ní 95% wọn ló jẹ́ wípé kìí ṣe pé ẹni ìyẹn ló ṣe àfọwọ́fà àbí pé bóyá àìsàn kan nǹkan kan yọ nínú ara rẹ̀ ìtókù 95% ni ó jẹ́ pé ọ̀tọ̀ àtọ̀dọ̀ àwọn ṣàyàtínù tá a ti sọ̀rọ̀ wọn fún bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àwọn ní iṣẹ́ wọn ni pé àwọn ni àwọn oríṣiríṣi àrà tí wọ́n máa dá ìwàkà 22 fún wa ń bẹ̀ nínú àwọn àrà tí àwọn àjọ̀nú máa dá pẹ̀lú ọmọ èèyàn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n a máa jẹ́ kí ọkọ ìyàwó ó máa kórìíra ìyàwó rẹ̀ tí ò ní fẹ́ràn tí ò tiẹ̀ ní fẹ́ rí sójú rárá wọ́n á jẹ́ kó máa kórìíra ìyàwó rẹ̀ tí ò ní fẹ́ rí sójú pàápàá tó yẹ pé ìyàwó rẹ̀ ó sì máa rùn sí wọ́n máa ṣe nínú iṣẹ́ wọn ni ẹlẹ́ẹ̀kejì wọ́n á máa jẹ́ kó obìnrin tó jẹ́ ìyàwó náà kóhun náà kórìíra ọkọ rẹ̀ tí yóò fi máa rí ọkọ rẹ̀ sí ọ̀tá yóò máa rí ọkọ rẹ̀ sí pé ọ̀tá òun ni tàbí kí ọkọ rẹ̀ máa jọ ẹranko burúkú lójú rẹ̀ ẹnìkan sọ fún ọkọ rẹ̀ ńjọ́ ní ó ní tóun bá ti rí ìwé ọmọdé ẹgbẹ́ tó ń rí kìnìún tó fẹ́ fà òun jẹ tó fẹ́ fà òun yà tóun bá ti rí báyìí nígbà tó yẹ kó òun rí kìnìún tó fẹ́ ya òun bẹ́ẹ̀ ló ti máa ń ṣe òun ẹ̀wọ̀n tó kórìíra rẹ̀ dé ẹ̀wọ̀n tó fi wé iṣẹ́ àwọn jìnnà ni. ẹlẹ́ẹ̀kẹta wọ́n máa ń dé obìnrin tí kò fi ní ìwọ̀n láti lọ́kọ gbogbo àwọn ọkùnrin oríṣiríṣi máa wá yóò máa kọ̀ wọ́n kóhun òṣìṣẹ́ iṣẹ́ wọn ni. olówó wà kí lóhun ò fẹ́ tálíkà ó wà kí lóhun ò ṣe mùsùlùmí ó wà kí lóhun ò ṣe kìrìsìtẹ́nì ó wà kí lóhun ò ṣe. àwọn jìnnà a máa ṣe obìnrin bẹ́ẹ̀ tí òfin ní ìwọ̀n láti lọ́kọ. ẹlẹ́ẹ̀kẹrin wọ́n a máa ṣe obìnrin míì táwọn ọkùnrin ó sì máa sá fún wọn ní wá bá rárá ni ọ̀ kódà kó fáyìn jù bẹ́ẹ̀ lọ wọn ní yàsá wọ́n á sì ṣe débi wípé àwọn ọkùnrin ó sì máa yẹra fún wọ́n sì máa sá fún kálukú máa gbé jùlẹ̀ wọn ní kì í ṣe pípé gbígbé jùlẹ̀ ti ẹ̀kọ́ ṣẹ́ni tí wọ́n nájà rárá wájú sọ rẹ̀ ó yàtọ̀ sí pé wọ́n nájà wájú sọ yẹn wọ́n rajà wọ́n dá padà wọ́n ti ẹ̀yà wọ́n ya ṣọ́ọ̀bù ẹ̀ ra ọjà rárá wọ́n lé lókùtà àwọn jìnnà máa ṣe bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n á máa jẹ́ kí ọmọ tí èèyàn bí máa kú tí yóò máa bímọ táwọn ó sì máa kú àtà tó jẹ́ pé tipátipá lẹ́ni yóò fi padà rí bí ẹyọ kan tàbí méjì tí ó ṣẹ́kù tí ó máa ka bí 9 tó ti padà lọ sọ́dọ̀ Ọlọ́run nínú àwọn ọmọ tó bí
àwọn jíìnù máa ṣe bẹ́ẹ̀ fún mi èèyàn. ẹlẹ́ẹ̀kẹfà wọ́n á máa fún obìnrin ní nǹkan jẹ lójú oorun débi wípé kò ní rọ́mọ ọkùnrin bí. Gbogbo ọmọ tí bá ń bíbá obìnrin yóò kọ̀ máa bí jọ. Kìí sí gbogbo ẹni tí ẹ̀ ń rí tí ń bóbìnrin jọ òun ló náṣọ́rà o. Ya obìnrin ló bímọ lórí méje, obìnrin ṣáá ló kàn bí. Kìí ṣe gbogbo ẹ̀ ló náṣọ́rà o. Ìmí wà tó ní pé àwọn jínnù ló wà ń di ẹ̀, àwọn ṣàyàtín. Irúgbìn kan wà tí wọ́n máa ń mú tí wọ́n ó lọ papọ̀. Àwọn àjọ̀nú ni ó níbi tí wọ́n ti mú, tí wọ́n bá ti mú tí wọ́n lọ ojú oorun ni wọ́n ti gbé wá fẹ́ nìyẹn. By the time tí wọ́n gbé wá fún lójú oorun, ó lè jẹ́ jollof rice ló wọ́n rí, ó lè jẹ́ fried rice ni ó rí, ó lè jẹ́ àsáró, ó lè jẹ́ mọ́mọ́ín, ó lè jẹ́ àkà, ó sì lè jẹ́ ẹran. Tó bá ti jẹ́ ní tí wọ́n fẹ́ kó ṣe òun náà ni pé kó má rí ọkùnrin bí. Bó gbígba ọmọ obìnrin ní gbogbo wọn máa jẹ, torí pé wọ́n mọ̀ pé ìbànújẹ́ ńlá ni yóò jẹ́ fún un. Wọ́n máa ṣe bẹ́ẹ̀. Ìgbà míì náà wọ́n á máa mú kí ọkùnrin má lè báyàwó rẹ̀ sùn. Débi pé tó bá fojú kan ìyàwó rẹ̀, kódà kó tó wọlé ni ó ti máa wò pé lálẹ́ yìí òun kí Haúsá yìí mọ́lẹ̀ ní kìkùkì lálẹ́ tó bá kí Haúsá mọ́lẹ̀. Nígbà tí ó bá fi dé bẹ́ẹ̀, tí wọ́n bá dórí bẹ́ẹ̀dì ní gbogbo bájínà tó bá rọ wálẹ̀ sí i. Yorùbá nílì kankan ṣe, àwọn jínú àmì ṣe bẹ́ẹ̀. Tí wọ́n ní jẹ́ kó rí nǹkan kan ṣe, gbogbo ìlérí rẹ̀ kò sí ní di ìmúṣẹ. Ẹlẹ́ẹ̀kejì nù. Ẹlẹ́ẹ̀kẹjọ, wọn a máa jẹ́ kí obìnrin kórìíra ìbálòpọ̀ tí ò ní fẹ́ kọ́ ọkọ ó súnmọ́ òun. Tí ó máa sọ pé ẹ jẹ́ ká máa sílẹ̀ kan lóṣù, èmi ò rí sí kí ẹ̀kan máa wá gbomi mọ́lẹ̀ ní gbogbo. Baálé ilé rẹ̀ ní wí fún bẹ́ẹ̀ wọn ní ó bá dìjà lára yẹn bá ní gbé. Àwọn jínú a máa ṣe bẹ́ẹ̀. Wọ́n a máa jẹ́ kí obìnrin kórìíra ìbálòpọ̀ tí ò ní fẹ́ ọkùnrin kankan ó bá wọn lò pọ̀. Iṣẹ́ àwọn jínú a máa ṣe bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹsàn-án, wọ́n a máa jẹ́ kó máa rẹ ọkùnrin, kó kọ̀ sáà máa rẹ̀ ẹ́, tí ó kọ̀ sáà máa rẹ̀ èèyàn, tí ó kọ̀ sáà máa rẹ̀ èèyàn, tí ó kọ̀ sáà máa rẹ̀ sùn. Wọ́n a máa ṣe bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹwàá, wọ́n a máa pọn omi sínú obìnrin. Ikùn obìnrin ni ó wà á wú bí ìgbà tó lóyún kò sí lóyún. Àwọn jínú a máa ṣe bẹ́ẹ̀, wọ́n máa pọn mi jọ mí sínú obìnrin. Inú rẹ̀ ó wà yọ bí ẹni tó lóyún kò sí ṣe kíni, kò sí lóyún. Oúnjẹ sì kọ́. Òun gan ò ní mọ̀ pé wọ́n pọn mi sínú agbẹ̀dù òun ni. Bẹ́ẹ̀ ni. Tómi ìyẹn bá ó wá dìpẹ́ndì irú omi tí wọ́n bá tó wá sí kíni o. Tí wọ́n bá rọ síkùn rẹ̀. Ìmíì wà tó yẹ pé omi tí wọ́n pọn sínú okùn rẹ̀, omi tó mọ́ ni. Ìmíì wà tó yẹ pé omi ìrà, bọ̀ṣọ̀bọ̀ṣọ̀ rà làwọn àjọ̀nú pọn sínú okùn rẹ̀, yóò padà wá di fibroid sínú ikùn rẹ̀, kò ní lè bímọ, kò ní lè lóyún nítorí ìdọ̀tí tí wọ́n sí kíni tí wọ́n pọn sínú ilé ọmọ rẹ̀, yóò wá di fibroid. Tí yóò bá wá múra tó yẹ pé operation ló lọ jòkó tí ẹlòmíì aṣọ operation yóò sì gbàlẹ̀ kìyàmọ̀ lọ. Sòyìn la fi kọ́ sọ fún alẹ́ kan pé kìí ṣe gbogbo ń tẹ́ ń gbé lọ hospital tẹ́ ń lọ náwó lé lórí ní nǹkan tó jẹ mọ́ hospital. Ìmí ìwà tó ṣe pé àwọn jínù lọ́wọ́ ń díẹ̀ tó o bá ti kọ́kọ́ yọwọ́ tí wọ́n kò ń bẹ̀ kó tó kọwọ́ dókítà bọ́ wàhálà ni. Ìgbà míì sì rèé wọ́n á máa ti dókítà rẹ̀ tí wọ́n tètè jáwọ́. Bẹ́ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kẹsàn-án, ẹlẹ́ẹ̀kọkànlá, wọ́n á máa bà obìnrin láwọ̀ jẹ́. Obìnrin tó fáìn, wọ́n á sì bà àwọ̀ rẹ̀ jẹ́. Tí ó máa ṣì, tí ò ní fáìn, tí ó sì búrẹ́wà.
òun náà kọ̀ ṣáàdédé rí pé àwọ̀ òun yí padà àwọ̀ òun yí padà títí tí wọ́n fẹ́ kó burẹ́wà ní wọ́n fẹ́ kó fáyìn wọ́n bà láwọ̀ ẹ̀jẹ̀ ẹni tí a ṣe tí ó bà wá láwọ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ máa jẹ́ àṣẹ ọ̀gá. ẹlẹ́ẹ̀kejìlá wọ́n á máa ṣe obìnrin kó má lè bímọ kìí ṣe gbogbo obìnrin tí yóò rọmọ bí òun làgàn ẹni tó bá jẹ́ àgàn tí ó pe àgàn lélẹ̀ kò ní ṣe nǹkan oṣù rárá ni àgàn nìyẹn tí al-Hakim nìyẹn àgàn àtọ̀dọ̀ Ọlọ́run wá kò ní ṣe kí ni ní ṣe nǹkan oṣù rárá látẹ̀ ìdí kò ní ṣe nǹkan oṣù rárá àgàn àtọ̀dọ̀ Ọlọ́run wá náà àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù tí ò wá bímọ àwọn jíìnù ló wà ń bẹ̀ àwọn jíìnù iṣẹ́ wọn ni àwọn ṣàyàtínù ni lọ́wọ́ sí àwọn ti bá lọ́wọ́ sí nù. ẹlẹ́ẹ̀kìlò ìkẹtàlá wọn a máa pa owó mọ́yàn lọ́wọ́ gbogbo owó tí ó ń tì kó jọ wọ́n sì máa pa wọn kò ní lè tọ́ka sí pé nǹkan báyìí ló ń fi ṣe bó ti kó ń pọ̀ tó kò ní lè tọ́ka sí pé nǹkan báyìí pàtó ló ń fi ṣe kódà kó ṣe property ló ti owó nira nǹkan yẹn ó sì máa tán díẹ̀díẹ̀ yóò máa bá títà lọ nínú iṣẹ́ wọn ni. ẹlẹ́ẹ̀kẹrìnlá àjàtúká lọ́kọláya tí ó túká pátápátá tí ò ní ṣe yanjú àwọn jínú àmì ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún wọn a máa da àárín fámílì rú tẹ́gbọ́n àtàbúrò ní fẹ́ kẹ́ra wọn mọ́ wọn á da odidi ìdílé rú àti bàbá ní àtọmọ àti ìyá gbogbo àárín wọn sì dàbí tí ò ní ṣe tó ẹ tó ti ẹ parí ìjà tí ìjòkó tẹ́ ẹ pè gan pé kẹ́ ẹ parí ẹ̀ gan ni ìdá tí àtìkúkù ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀fi dìde ní kálukú fi gba ilé ẹ̀ lọ níbẹ̀ àwọn ṣàyàtínú a máa ṣe bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹtàdínlógún 16 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún wọn a máa gbé àìsàn sáré èèyàn wọn máa tọ́jú àìsàn síyàn lára oúnjẹ ojú oorun wọn sábà fi máa ṣe léyìí gbogbo tó ń jẹun lójú oorun táàmì ìrù rẹ sọ pé kó lọ mú mi sí fúra sáàmì ìrù wọn àìpé jẹ́ǹtì wọn gan ni àmì ìrù rẹ pé òun lọ lọ́bẹ̀ wọn nígbà tó ń jẹun lójú oorun táàmì ìrù mi lọ máa mú mi sí wọ́n mú mi kó mi o oúnjẹ tó wọ́n máa ń tán fi ṣe ojú oorun táà máa ń wíhun ní tó ń ṣẹlẹ̀ lójú oorun yẹn ó kọjá àlá ó kọjá pé mo kàn sùn mo kọ̀ lálàá àgbáyé mi ló wà nígbà tó rò kó wà lójú oorun yẹn gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn ló ń ṣẹlẹ̀ lóòótọ́ ni ó wá jẹun lójú oorun ò mọ irú omi tẹ́ ẹ ṣe ò mọ àwọn tó ṣe ò mọ irú pọ́ọ̀tù tán fi ṣe ò mọ ìyá kòkó àmọ̀ dúdú àtẹ̀jẹ̀ èèyàn àbẹ́jẹ̀ ajá dúdú ni wọ́n fi ṣe ọbẹ̀ tí wọ́n kù sórí oúnjẹ fún òun wá jẹ́ àmìrù wá ní olùwọ́ mú mi sí kò sí tí ó ṣẹlẹ̀ mẹ́wàá ó ṣẹlẹ̀ má fọkànbalẹ̀ sóúnjẹ ojú oorun nǹkan burúkú gbáà ni pàápàá jùlọ láfíríkà ti wá yìí àwọn ṣàyàtì inú áfíríkà wọ́n burú ju ti gbòmí lọ́wọ́ wọ́n nípa o áfíríkà orí tí ànábì Yakuba ń sọ fún ta ló fẹsẹ̀ ti kíní orí tí ànábì Yakuba ń sọ fún àwọn ọmọ rẹ̀ ní kó lè mọ̀ pé áfíríkà la wà yìí bankaya ni níjọ́ táwọn ọmọ ànábì Yakuba tí wọ́n fẹ́ wọ Egypt ànábì Yakuba ànábì Ọlọ́run ní o àwọn ọmọ rẹ̀ wá fẹ́ wá sí Egypt. waqala ya baniya la tadkhulu min babin wahidin wadkhulu min abwabin mutafarriqatin wa ma ughni ankum min Allahi min shay'in. Masha Allah. Inil hukmu illa lillahi alayhi tawakkaltu wa alayhi falyatawakkalil mutawakkilun. Walamma dakhalu min haythu amarahum abuhum ma kana yughni anhum min Allahi min shay'in
إلا حاجة في نفس يعقوب قضاها في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون. Ànábì Yakuba wá sọ fáwọn ọmọ rẹ̀ nígbà tí gbogbo wọn nígbà tí wọ́n tó di pé wọ́n fẹ́ wá sí Áfíríkà wọ́n ti máa wá ra oúnjẹ tẹ́lẹ̀ wọn ní ju bí méjì mẹ́ta tí wọ́n wà. Ó wá di wípé gbogbo wọn fẹ́ wá àti àbúrò Ànábì Yusufa tí wọ́n ń pè ní Bunyamin. Wọ́n wá fẹ́ wá sí Áfíríkà wọ́n sì pọ̀. Ìwọ́n ń sọ fún àwọn ọmọ rẹ̀ ń jọ́ náà ó ní látẹ́lì kùlú ní bá bí wá ìdí. Ó ní ibi tẹ́ ẹ fẹ́ wọ̀ yẹn nígbà tó mọ irú àwọn ìmọ̀ tọ́lọ̀ ń dá síbẹ̀ ilẹ̀ Áfíríkà ilẹ̀ adúláwọ̀. Ilẹ̀ adúláwọ̀. Ó ní látẹ́lì kùlú ní bá bí wá ìdí. Ẹ má gba ojú ọ̀nà kan ṣoṣo wọ̀ lóhùn o. Wádìí kùlú mi ní àwòwá bí mo tà fọ́rọ̀. Tẹ́ ẹ bá ti dórí ìta mẹ́ta ẹ pín. Ẹ ṣe kí ni? Ẹ pín ra yín. Káwọn kan pọ̀ tún, káwọn kan gbòsì. Gbogbo yẹn ẹ má rìn papọ̀. Àlùkùránì wá fẹ́ tún ìmánì wa ṣe. Kò fẹ́ kí ìmánì wa ó bàjẹ́. Ó ní wà máa ògìní à ń kún mí nílá ìmí ṣe yín. Kì í ṣe pé bóyá yẹn dá ọwọ́ kádàrá Ọlọ́run dúró. Ilé ló kí mú ilá lílá ẹ̀. Ọlọ́run ló ní gbogbo nǹkan àlẹ́ ìtawà kálítù. Wà á lé ìwàlẹ̀ àtàwà ó tún ìmánì wa ṣe. Ó fẹ́ kí agbára lọ́lọ́run àbí. Ṣùgbọ́n kò kó ti Yakuba náà dànù. Ẹgbẹ́ bó ti wí ó ní wàhálà máa dákàlú mi ní èṣù àmàrà wọn àbúrò. Wọ́n wá wọ̀lú tán bí exactly bí bàbá wọn ti ní kán wọ̀lú náà ni wọ́n ṣe kí ni wọ́n wọ̀lú. Máa kánà yìí ní ẹni náà láì ní ṣe yẹn àti gbọ́ ilá ayẹ̀tà ń fi náà sì Yakuba kọ̀dọ̀ ha. Ó wá ní Yakuba ó sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ rẹ̀ torí pé innahu lazu ilmi lima allamnahu. Ó ní mímọ̀ ní Yakuba ọ̀rọ̀ yé ó máa tó ń ṣe kí ni ó máa tó ń sọ kìí ṣe kúrúntù ọ̀rọ̀ yé ó nímọ̀ ẹni ó bá nímọ̀ yóò mọ̀ báyé wà yóò mọ̀ pé kí ni ayé wà yóò mọ̀ báyé pé ní ayé pígbà ó nímọ̀ nù ẹni tí ń bá ń sọ fún yín pé ẹ̀jẹun lójú rẹ lọ́ọ́ mú mi sí ẹ mọ̀ pé já ìdílé léyìn kò nímọ̀ nù. Onímọ̀ ò jẹ́ sọ bẹ́ẹ̀ fún yín láyé tí ó sọ fún yín ní pé òun jẹ́ olójó lọ́lẹ̀ wá èso gbogbo lọ́lẹ̀ sí kíni lọ́lẹ̀ wá èso gbogbo ó bá ti wá èso gbogbo kì í síbi ẹnu rẹ báyìí só mọ̀ pé èso gbogbo sì ṣe kíni ó tóbi kò ní wọlé nígbà tí ó bá ti wá wọlé ó wà látẹ́rẹ́ ó wà fòdìdí atari kan sí ó wà lọ jò ẹbu tó bá jó bẹ ó wàá fi sí ọrùn rẹ ó fi sin yíká ó sin ọrùn yíká ó fi ẹtù yẹn sí ojú rẹ èyí tó kù ó fomi sìn ó tún jẹ mọ́. Ta ló wá dé sògbóngbó ta ló dá tari gbogbo nǹkan lànàbì fi ní tadáwa o. Àdísì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam in tó bí àdísì yẹn ni pé àgbà tí wọ́n di pé wọ́n ń gbà sílámù nílẹ̀ Lárúbáwá àwọn Lárúbáwá kan wá bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní èrè òjíṣẹ́ Ọlọ́run àwọn Lárúbáwá oko ni o tán mú oògùn burúkú wọ́n mọ oògùn àwọn Lárúbáwá oko wọ́n mọ oògùn wọ́n tún mọ oògùn wọ́n á wò pé kó má jẹ́ pé ẹ̀sìn táwọn tẹ̀lé yìí wọ́n yẹ pé yóò gba ṣíṣe ogun ní ọwọ́ alọ́bá Ànábì Muhammad wọ́n ní ànàtẹ̀dáwà sáàsì lè máa ṣogun pẹ̀lẹ́sìn tá a gbà yìí Ànábì ní na'am ya ibadallahi tadawo Ànábì ní bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ẹ máa ṣogun ẹ ṣe kí ni ẹ ṣogun ẹ ṣe dáadáa fa inna Allaha azza wa jalla lam yadọ̀ da'an illa wàdọ̀ àdàwò ṣìfà kò sí nǹkan aburú kan tọ́lọ́run dá sórí ilẹ̀ tọ́lọ́run ò fi ìwòsàn sórí ilẹ̀ gbogbo aburú tọ́lọ́run kó sórí ilẹ̀ náà lọ́lọ́run ṣe kí ni ó kó ìwòsàn sórí ilẹ̀ ghayra da'in wahid àfẹ́yọ̀kan so oògùn yẹn Ọlọ́run fi sórí ilẹ̀ ẹyọ̀kan ni
ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni ìwòsàn yẹn wà. Wọ́n wá bí léèrè pé wà máa hùwà èwo lélẹ́yìn qala al-haram lẹ́yọ̀ kan náà ni al-haram kí ni jẹ́ bẹ́ẹ̀ gbígbó kíyẹn dàgbà kó darúgbó Ànábì ní ológun. So ìyẹn ni pé kò sóògùn pé àdàgbà àwa ní ewu àwa ní darúgbó àwa ní old age àwa wà lọ́mọdé lọ títí Ànábì ní eléyìn ológun ẹ darúgbó Ọlọ́run fún yín lóògùn tẹ bá wá darúgbó tán ẹ wá ṣe kí ni ẹ lọ bí àgbà rìn ìyẹn ológun. Àwọn gbogbo nǹkan yòókù tí ò tẹ́ wa lọ́rùn náà ayé ó ṣe kí ni òṣìgán lóògùn ológun ìkànláwé òun nìsín oúnjẹ òun lójú ọ̀hún lọ́dẹ̀ ìwé ṣogbomobómù kò sí bó ti jẹ kó sí kò jù bá náà lọ wọ́n rò pé àtúnyọ kankan kò ààrẹ kankan kò bó ti rí náà bí a bá sì ń sùn tó ń lálàákàlà ẹ̀mẹ́wàá ló ń rókù lójú oorun àlákàlà gbogbo gbà àwọn tó ti kú bí ọdún mẹ́wàá ogún ọdún ní rí lójú oorun àbí kó máa ní wọ́n ń léwu lójú oorun àbí kó máa lálàá kó máa rí wọn dandan lọ́lẹ̀ ewéwé ewúro àti ìgbín kí mo ti wí ewúro nìkan ewúro tó mọ̀ náà ni lọ báwọn ẹ̀fàtàsí kó wọn má fàtàsí tó bá ti lọ tán ìgbín tó gbó tá ń pè ní ìgbín agbónu ewé ewúro tó lọ ń fi ṣe àmọ́ àdín ló fi ṣe omi rẹ̀ ò ní fomi mí sì jáde lọ sí wá ti jiná kó jẹ́ fi yọ sí kó jẹ́ òtún lálàkàlà wọn bí i sí ní láì. Gbogbo nǹkan aburú tó wà lórí ilẹ̀ ló lóògùn tiẹ̀ Ànábì wá Áfíríkà dì sí oní àlímẹ̀hù mẹ́ni àlímẹ̀hù wọ́jẹ̀ ìlà ọmọ jẹ ìlà. Ànábì ní àwọn tó mọ nǹkan yẹn ṣe kí ni àwọn tí ò mọ̀ ni ò mọ̀ ó pé wọ́n ló mọ̀ ò ní pé nǹkan yẹn ẹbọ ni ṣẹ́bọ ni ewé ewúro ṣẹ́bọ ni ìgbín wọ́n ló mọ̀ àwọn tó mọ̀ mọ̀ fẹ́sẹ̀ àlọ́ àdàdékiri nǹkan tó ń lẹ àtàlẹ́ tí yóò bá sì mọ̀ ó ṣàgbẹ̀yìn yóò tó àwọn tó mọ̀ lọ wọ́n tó wá ní ẹ má lọ sọ́dọ̀ àwọn àfáà yẹn o ẹlẹ́bọ ni wọ́n ẹ má lọ ọ̀dọ̀ wọn o gbogbo tó bá ń ṣe yín ẹ máa bẹ lọ́kùn ara yín ẹ má lọ ọ̀dọ̀ wọn bá ń lọ sínú Suratul Kahfi ibi tí àwọn èèyàn kan ti tọ́ sólùkọ́ ìní lọ qalu ya Dhal Qarnayni inna Ya'juja wa Ma'juja. Ya Dhal Qarnayni inna Ya'juja wa Ma'juja mufsiduna fil ardi. أتجعل قالوا أتجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا. إنه سورة الكهف لو تبا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض ما شاء الله فلنجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا. Nígbà tí àwọn èèyàn kan táyé wọn tó bẹ̀rẹ̀ sí ní dàrú nítorí pé a rán àwọn Yájújà àti Májújà sínú ayé wọn gbogbo ẹnìkankan wá láyé ìsìn náà ní Yájújà àti Májújà ó máa bá jà. Àwọn táwọn wí yìí tí wọ́n ń ṣe gbogbo adúrú tá ní wọ́n ń ṣe inú ayé ọmọ ènìyàn Yájújà àti Májújà kan làwọn náà jẹ́. Gbogbo ẹni tí Yájújà àti Májújà bá wá ń bá fà á nínú ayé rẹ̀ wọn àjẹ́ ọmọ bí ni Yájújà àti Májújà kan náà nù wọn àjẹ́ ó fẹ́ lọ́kọ ni Yájújà àti Májújà kan náà nù wọ́n ṣẹlẹ̀ ní yóò wá kú rí ọmọ kan Allahu Akbar títún fọlọ́run o dọkumẹ́ntì kan ọmọ yẹn ẹ̀dá pé Kẹ́ńyà ní Áfíríkà yìí ni ó ti wọ 21 years lọ́dún orí ó sì ti lò 15 years ní kíláàsì ọ̀gbọ̀n. Primary 1 15 years ó sì wà ní primary 1 15 years gbogbo àwọn tí wọ́n ti jọ bẹ̀rẹ̀ school ìmí inú wọn ti di tíṣà ó tuntun padà di class tíṣà rẹ̀ ó sì wà ní kíláàsì yẹn òkú ń bẹ̀ òkú ń kíláàsì kan. Bẹ́ẹ̀ ni ṣé mọ̀ bóyá kó ti sùn kó má wà mọ́
wọ́n ní ó wá ní gbìyànjú wípé àlóhùn padà mọ́ kíní ìṣẹ́ kò yé lọ. Ìmí ti di dókítọ̀ ní àwọn tí wọ́n jọ ń kàwé, ìmí ti di lọ́ọ̀yà, àwọn ìmí ti di adájọ́, òun sì wà ní primary 1. Ó ti lò 15 years ní primary 1, ó sì ń wá school lójoojúmọ́. Irú yẹn ní ìsìnṣẹ́ mọ̀ pé kéèsì kan ni ẹni tó yẹ kí wọ́n lọ lo nǹkan fún, kán wá omi òjò tí ò kanlẹ̀, omi òjò òfurufú, kán mú tó yẹ kí wọ́n mú mọ́ra wọn àtòyìn kó lò kọ́pọlọ rẹ̀ sí. Ọpọlọ mi ló yẹ ròyìn ọpọlọ ẹlòmíì wà kú bíríbíríbírí kò sí tẹ́ẹ̀kọ́ báyìí kò ní yé. Ẹlòmíì yóò yé o nígbà tí wọ́n ń kọ yẹn yóò yé o, àmọ́ ẹ̀fọn ní ìṣẹ́jú díẹ̀ ó ti ṣe kí ni? Ó ti gbà pé wọ́n ti kó mbẹ̀. Ẹlòmíì á kàkàkàkàkà á tún ṣàìsùn. A ní yẹ́ẹ̀sì òun ti gbọ́ yé báyìí nígbà tí ó wà fi di ilẹ̀ mọ́ kò rántí mọ́, wọ́n ti kó mbẹ̀. Yájújà àti Májújà tí wọ́n bá ń bá yẹn fà wàhálà nu ayé yẹn, èyí ó tọ ìṣúlùkọ̀ ní nìkan lọ ni. Ǹgbà táwọn èèyàn kan rí pé Yájújà àti Májújà fẹ́ báyé wọn jẹ́ kí ni wọ́n ṣe, wọ́n ní yáàzà lọ́kọ̀ rí ní. Inna Yájújà wa Májújà mufsiduna fil ardi. Àfọ́nì rẹ̀ ìṣúlùkọ̀ ní wọ́n la mọ̀ lẹ́ni Ọlọ́run báyìí. Àwọn Yájújà àti Májújà kan ló fẹ́ báyé wa jẹ́ yìí. Èló ni ká mú wá, wọn kì í sí wọn látẹ́sítàrú bẹ hayati láì sábẹ̀nẹ̀ kọ̀lì làwọn yìí ta lọ́fẹ̀ẹ́. Ó fẹ́ bẹ àfáàǹsẹ́ òru ní kó wá ṣe lọ́fẹ̀ẹ́ yóò ṣe. Ó fẹ́ máa bá wa ṣàdúrà o, kọ́ńtrátì yẹn kan gbé fún ẹ bá a ṣàdúrà dáadáa kódà tó bá jẹ ọmọ kẹ́ gbà wẹ̀ ó ti gbà á, ó ti bẹ̀ láti jẹta gan. O sọ̀rọ̀ káríjà wọ́n ní káfá máa ṣàdúrà kó máa gbà wẹ̀ àló ti gbà á. Wọ́n ń sọ fún Zulukọ̀rìnẹ́yìnì ànàjì alùlákà kàríjà èló ní ká mú wá. Wà á kọ́kọ́ sọ̀rọ̀ owó. Àlá àǹtẹ̀jì alábẹ́ ìnànà wà bẹ̀rẹ̀ ṣàdá. Ìta afẹ́ kó o ṣe ni pé báwa ṣe nǹkan tí ó jẹ́ gàgá táwọn Yájújà àti Májújà òfin ní bayé wa jẹ́ mọ́. Òun náà wá wí fún wọn, ó ní kọ́lá mẹ́mẹ́ ká ní fi ìrọ̀bí kéèrún àyínú ní bíkúwàtí. Àjà albaynakum wa baynahum radima. Zulukọ̀rìnẹ́yìnì ní ntọ́lọ́hun ti kó fẹ́mi tiẹ̀ ti tó ní ìdí káríjà lọ́dọ̀ yín. Ntọ́lọ́hun kó fẹ́mi ti pọ̀. Zulukọ̀rìnẹ́yìnì rọrọ̀ ni. Àfáà tó ń wò tí ì rọrọ̀ yóò ṣe kí ni? Ayé ó gbowó mọ̀nà káyì. Tí ò tí mọ̀ tí ó fi báyàwó àtọmọ. Àfáà náà lọ́mọ skul yóò sanwó skul fíìsì. Òun ò tí di ọlá kò tí nírú ọlá Zulukọ̀rìnẹ́yìnì. Zulukọ̀rìnẹ́yìnì lọ́lọ́run ti kẹ́ tó fi sọ pé tó ntọ́lọ́run ti ṣe àmọ́ àyínú níbi kú wà jẹ́. Àjà albaynakum wa baynahum radima. Ẹja àjọ ojú tó ṣẹ̀yìn. Ẹja àjọ ojú tó. Ńjọ́ tí Ànábì Mùsá náà tó rìnrìn tó lọ bá àfáà ta ní kó lọ kọ́ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ló já Ànábì. Ó mọ̀ báwọn kan tún nímọ̀ tó mọ̀. Wọ́n àfà Ànábì tó ìmọ̀. Kí mo ti wí? Máa Ọlọ́run ò fi ìjà Ànábì tó ìmọ̀. Mùsá wá lọ tẹ̀lé àfáà yẹn, ó wá tẹ̀lé nítorí ó fẹ́ kọ́ ìmọ̀ àṣírí lọ́dọ̀ rẹ̀. Ń kò wá dé àyè kan ní tí ń wá rí ilé kan tó dẹ̀gbẹ́ jìdáàrù Ankaya ni. وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا. Ó mọ ibi tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ gangan ni 77 ni onífàntọ́lá kọ́ àtàyà àtàyà àlàkọ́ríyà tí ìstẹ́tàmà àlàhà. فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت
látàkásítà àjírà bí tá ń lọ́nà. Ńgbà tó ń wá rí pé ilé àlàpà kan lélẹ́yìí tó fẹ́ wó, àwọn nǹkan kan sì ń bẹ tá a tọ́jú sábẹ́ ilé náà tó yẹ pé tí ilé yẹn bá fi wó ìjọba ó gbalẹ̀ yẹn, àwọn tá a sì torí ẹ̀ tọ́jú nǹkan yẹn kalẹ̀ síbẹ̀, nǹkan yẹn ò ní padà sí kíni, kò ní padà débi tá a fẹ́ kó dé mọ́, kò ní padà débi tá a fẹ́ kó dé mọ́. Ó wá ní àfáàní lòun bá sáré bẹ́ wúlẹ̀, ló bá bẹ́ wúlẹ̀ ló bá sáré bẹ̀rẹ̀ sí ní óyá Musa já máa bá wọn ọmọ kíní ìlú tá a sì wí yìí istẹ́tì àmọ́ àlà á wọ́n ti kọjá lára àwọn aráàlú yẹn tí wọ́n ń béèrè lọ́wọ́ bí wọ́n ti ẹ̀ fáwọn lómi mu táwọn aráàlú yẹn ò dáhùn, ẹ fún wa lóúnjẹ, wọn àgbàlejò wọn. Ìwọ wá rí ilé ògiri àlàpà tó fẹ́ wó, ìlú wo là á ti sọ pé kí gbogbo ilé wọn gan wó bí ìṣèlú yìí, ó tún wá ń fẹ́ máa mọ́ láì béèrè owó. Ó túmọ̀ sí pé fi ṣẹ́rìí nínú òfin ní kíyàn gbowó ohunkóhun tó bá fẹ́ sí kíni tó bá fẹ́ sí, kódà kó jẹ́ iṣẹ́ rí àjírà owódà ẹni abáyé ṣàdúrà ìlú lẹ́sàn ó jàrá wọn. Níjọ́ táwọn sàhábà Nábì sallallahu alaihi wasallam tí wọ́n rìn gbèrìgbèrì níbi tí wọ́n ti ń bá dáwà wọn bọ̀, wọ́n á dé ìlú kan. Àwọn aráàlú ní àwọn náà ṣe bí àwọn eléyìí náà ti ṣe ní tí wọ́n ṣe wọ́n dáadáa. Ọlọ́run wá dá àwọn ẹni Ọlọ́run yẹn máa ń bùn wọ́n nìkan ní ẹ̀bùn wọ́n nìkan lọ́lọ́run bá rán àkéèké kan ló bá lọ ta ọba ìlú wọn, baálẹ̀ ìlú wọn làkéèké bá ta gbogbo tí wọ́n mọ̀ ní wọ́n lò tí ò gbọ́. Náà bá dá wọn dúró, ẹ̀yin àfáà yẹ wá ń bí jẹ́ ní nǹkan tí a lè lò fún kíní ọba baálẹ̀ yóò kú. Ní àwọn kan ti fẹ́ dá wọn mọ̀ pé àwọn ọmọ nìkan ló bá dá ó wà òun mọ̀ ọ̀fọ̀ ní tóun bá pè sí ẹsẹ̀kẹsẹ̀ lóró yẹn ó kó mẹ́. Àwọn tí tún fàdá sọ pé òun mọ̀ kíní oníkíní ẹ̀fínlẹ̀ òun mọ̀ òun mọ̀ kíní tó mọ̀ tó dáhùn lójú. Àwọn olè ká tẹ́ bá fẹ́ káwọn ká àwọn gba agbo ẹran kan, agbo ẹran bíbó táwọn gbà ní ṣé káwọn máa lọ àásán ṣé yóò gbọ́ ni yóò gbọ́ tí wọ́n sì ń pè ní agbo ọ̀rọ̀ kan tí a tún ní Ghana 100 ni bẹ́ẹ̀ ni 100 àgùntàn ló fẹ́ gbà wọn, àwọn tí láwọn san ṣé yóò ṣáàyè ní yóò yè ló bá gbẹnu síbi ẹsẹ̀ baálẹ̀ ló bá jẹnu wúyẹ́wúyẹ́ ló bá tutọ́ síbẹ̀ ní oró kìíní ló bá lọ lẹ́nu ló bá dìde lára báyà. Agbẹran wá dà lórí nọba kó ẹran nọba ń dẹran lọ Mẹdínà nọba ń dẹran lọ Mẹdínà nọba di bàbá ẹlẹ́ran. Wọ́n wá dèlú Mẹdínà nìkan ni wọ́n bá sọ pé ẹ̀wà o ẹran lágbà tá ń kó lọ nísìn ṣé àti jàrámù báyìí ẹjá lọ sọ fún Ànábì o ẹ̀yà ìjà lọ sọ́lọ̀ nọba kẹrin kalẹ̀ nọba wọnú mọ́sálásí lọ bá Ànábì. Ànábì ní ìpínlẹ̀ ti rẹ́ran bá ti ń bèèrè wọn ìlú kan làwọn dé wọn ti ẹ̀ṣíwá dáadáa ń bẹ̀ gan. Àmọ́ ká tó kó ń bẹ̀ ṣá àkéèké ta ẹnìkan nú wọn wọ́n sì ní káwá bá wọn ṣe òun sì pọ̀fọ̀ àkéèké sì owó sì lọ agbo ẹran tó ń gbàbọ̀ rí. Ànábì ní kí ló ṣe sí ẹsẹ̀ òun kí Fátíà sínú. Bóòlù ti mọ̀ pé Fátíà máa mú irú kẹba olóhùn kọ olókọ sáà wàásù lẹ́mìí náà ni pé Fátíà náà lálùbáríkà jàre òun bá sì kàn ló bá sí Ànábì ní òkàrí àmì ẹwà wà ó ṣẹmọ pé mi làáfà yín lérò bó lè sáà má ẹbí mi náà mú tèmi o kẹpẹ sallallahu alaihi wasallam òun àwọn gba tiẹ̀ ń bẹ̀ Ànábì náà gba tiẹ̀ ń bẹ̀. Jálàbí ni wọ́n ṣe yẹn tí wọ́n pè ní jálàbí òbí yẹn náà lọ. Jálàbí ni Ànábì ní
ẹ̀sùn gbogbo tó bá ń yọ yín lẹ́nu nínú ayé yín ó lóògùn àwọn tó mọ̀ sí kí ni ibi mo ti wá yà lẹ́ẹ̀kan àrà táwọn ṣàyátìnù máa ń dá mo wá bá a débi nọ́mbà 16 pé wọ́n máa gbé àìsàn sí yàn lára wọ́n gbé àìsàn sí yàn lára ọlọ́mọ jẹ́ kí wọ́n gbé àìsàn sí wa lára àìsàn tẹ́lòmíì ná àìmọye mílíọ̀nù lé lórí lé ní lọ́sibítù kankan ojú oorun ni wọ́n ti gbé sí lára kò sí mà ojú oorun oúnjẹ ojú oorun ni wọ́n fi gbé sí lára tí yẹn bá ti ń jẹun lójú oorun kó má sinmi o títí tí ó fi stop ó dìgbà tó bá rí kó ṣẹ́gun kan yẹn ó stop kó tó sinmi tí ó bá ti stop má sinmi. Nọ́mbà 17 nínú tí wọ́n máa ń ṣe wọ́n á máa sọ èèyàn yìí di ẹni yẹpẹrẹ láwùjọ èèyàn tó jẹ́ yẹn pàtàkì láwùjọ wọ́n sì sọ dẹni tí ò ní ní kankan mọ́ láwùjọ. Nọ́mbà 18 èèyàn tó wà nípò gíga wọ́n á máa fún ní ìjákulẹ̀ tí ó jábọ́ bí kan sáàkì níbi iṣẹ́ bẹ́ẹ̀ ni àsáàkì níbi iṣẹ́. Nọ́mbà 19 àwọn ṣàyátìnù á máa tààyàn lóṣì tí wọ́n dẹ òṣì tó ń tì gbogbo tó bá gbé kalẹ̀ ní ọmọ òkúta gbogbo tó rò pé yóò dówó ni kò ní dówó gbogbo ọ̀nà àti ríjẹ rẹ̀ yóò sì block yóò wà dúró sí. Nọ́mbà 20 wọn a máa jẹ́ kóbìnrin máa ṣí káàkiri yóò kó lé ọkọ àkọ́kọ́ ilé ọkọ yóò ti máa kálukú máa kọ́lẹ̀ afẹ́lẹ́ yóò kọ́ yóò fẹ́ tì yóò kọ́ yóò fẹ́ tì yóò kọ́ yóò máa bímọ káàkiri ìbòmí òtún lè má bímọ bẹ́ẹ̀ àwọn ṣàyátìnù máa ń ṣe bẹ́ẹ̀. Nọ́mbà 21 wọn a máa ṣẹlòmíì tí ó fi kú olú tí ó kọ̀ dédé kódà kò ní bẹ́ẹ̀ nìkan kan sọ yóò kọ̀ jí ọjọ́ kan yóò sì fi dúlẹ̀ àwọn àṣẹ bẹ́ẹ̀ kó dé ó lè jẹ́ pé yóò sunkún kú olú ni 22 bí tí mo ti fẹ́ dúró bẹ̀ yẹn wọn a máa yà yẹn wéèrè ọlọ́pọ̀ làwà ń bẹ̀. Gbogbo àwọn nǹkan tá a wá kàkalẹ̀ yìí pátápátápátá gbogbo ẹ̀ ló lóògùn àìsàn ní gbogbo ẹ̀ jẹ́ gbogbo ẹ̀ ló ṣe kí ni ló lóògùn èyí tó o bá ti mọ̀ béèrè lọ́dọ̀ àwọn tó mọ̀ wá oògùn rẹ̀ kàn ń fún aláǹfààní kan lálẹ́ yìí obìnrin ò bá lọ́mọ bí wọ́mọ lópin ìgbà tó bá ṣe ń ṣe nǹkan oṣù ẹ lọ wá èso dàbí dùn méje ẹ wá kálámù àti tàdá èso dàbí dùn àkọ́kọ́ ẹ̀kọ́ àmọ́ ẹ̀kọ́ sí lára pẹ̀lú tàdá. Ẹ̀kọ́ Allah ẹ̀kọ́ sí lára dàbínú ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ wàhábù sí lára bí halifu wàlá alwàhábù ẹ̀kọ́ sí lára èso dàbínú ẹlẹ́ẹ̀kẹta ẹ̀kọ́ arozak ẹ̀kọ́ sí lára arozak dàbínú ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀kọ́ alfatahu sí lára alfatahu dàbínú ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀kọ́ alikalik ọba dẹ́dà ẹ̀kọ́ sí lára alakọ́lik ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀kọ́ alimusọ́wìl ọba tí ń yàwòrán ẹ̀dá alimusọ́wìl ẹ̀kọ́ sí lára dàbínú ẹlẹ́ẹ̀keje ẹ̀kọ́ albadiyu ọba tí ń bẹ̀rẹ̀ nǹkan láì wo sáǹpù ẹnikẹ́ni albadiyu ẹ̀kọ́ sí lára dàbínú ní jẹ́méje aláwù lára tàkọ́kọ́ alwahab lára kejì arozak ọba tí ń bunni ní nǹkan lábùntán alfatawu ní kẹrin alkọ́lik ní karùn-ún musawwir ní kẹfà albadiyu ní keje tó wá ti wá ń di lójúmọ́ kọ̀ọ̀kan obìnrin yẹn tó jẹ nǹkan kó tó fomi sẹ́nu kódà yìí tó dáa jù ní pé kó tó bá ẹnikẹ́ni sọ̀rọ̀ nígbà tó bá jí láàárọ̀ dàbínú ẹyọ kan nínú dàbínú yẹn yóò ṣe kí ni yóò jẹ ẹyọ kan yóò mú lójúmọ́ àmọ́ ọjọ́ tí ó bẹ̀rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọjọ́ Jímọ̀ tó rálàmísì ló gbọ́dọ̀ parí rẹ̀ sí tó bá dijọ́ kejì yóò tún mú kan yóò jẹ́ ó lè kó sínú fíza
tó bá dijọ́ kẹta yóò tún mú kan tó bá dijọ́ kẹrin yóò ti jẹ́ ẹyọ kọ̀ọ̀kan fọ́jọ́ méje nù insha Allah bí kúndùrà ti kò ní mú 40 days jẹ́ tí ìlóyún àǹfààní kan tá a tún jẹ lálẹ́ inú tẹ́ ẹ bá wá rí opportunity mahu wardi àti zafaran mahu wardi tó wà mẹ́rin wá tẹ́ ẹ wá rí mahu wardi ìsàlẹ̀ àti zafaran lọ́fíńdà kan ni wọ́n ń pè ní zafaran eléyìí ni wọ́n ń pè ní mahu wardi rose water mahu wardi tẹ́ bá wá rí mahu wardi àti zafaran ẹ wá lọ fi hàn suratul mulki ẹ hàn sínú takanda nínú paper white paper tí wọ́n padà sí ní jẹ́bẹ̀ ẹ hàn suratul mulki yìí ní tabarakal ladhi ẹ hàn sura ní ilẹ̀ ẹ wá hàn gbogbo àwọn ayatu ibtalu siri ẹ hàn síbẹ̀ pẹ̀lú rẹ̀ àwọn àyà bí májí tún bí i síru inna Allaha sayubtiluhu gbogbo àwọn àyà ibtalu síru ẹ hàn pẹ̀lú rẹ̀ síbẹ̀ ẹ di tírà yẹn pẹ̀lú èyí kí yóò tó bá wọ̀nyí ẹ fún arábìnrin náà kó máa fi kọ́rùn bí iznillahi ta'ala yóò lóyún wọ́n lé ọmọ rí ọmọ àlùbáríkà yóò sọ nínú rẹ̀ bẹ́ẹ̀ ilé ìtawí títíra yìí Mahu Wardi àti Safarani yóò mísì ẹ̀ papọ̀ ni ó fi ṣe yínkì tí ó fi hàn àwọn ìtawí yẹn sínú tákàndá nínú pépà yóò bu Mahu Wardi yẹn níwọ̀nba Safarani náà yóò bu sí yóò mísì ẹ̀ pọ̀ olómi ni Safarani tá máa rà òun láwa fi ṣe tàdá tá a fi hàn Suratul Mulk àti àwọn àyà ibtalu zir nínú Qur'an ahàn papọ̀ adìní tíra ó fi kọ́rùn ọlọ́run ó gbàdúrà obìnrin náà yóò sì lóyún ní tọkọ rẹ̀ bá ń bá a lò pọ̀ lásìkò tó yẹ kí ó bá a lò pọ̀ tó sì rí nǹkan oṣù a tún lè hàn Suratul Jumu'ah a lè hàn pẹ̀lú tàdá tá a bá ti hàn Suratul Jumu'ah ní eléyìí ni à ń hàn sára igbá a lọ ra igbá pàkátà tó fẹ̀ dáadáa ẹ̀yìn rẹ̀ yẹn à ń hàn síbẹ̀ tá a bá ti hàn Suratul Jumu'ah yẹn síbẹ̀ a wà á fọ̀ á gbé fún obìnrin yẹn kó lọ fi wẹ̀ àmọ́ ó gbọ́dọ̀ jẹ́ fi ní sí fi ṣáà ìgbà tí oṣù ojú ọ̀run dá sí méjì àsìkò ìgbà tí oṣù pa ọjọ́ kẹrìnlá ṣùpá tí ó mọ́lẹ̀ gbòó àsìkò ìgbà náà ló gbọ́dọ̀ jẹ́ yóò wà lọ fi wẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ló lóyún àwọn ṣàyátínù ń bá tọmọ èèyàn jẹ́ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ sí wa ní ayé àwọn ni wọ́n wà ń di rẹ̀ ọ̀nà méjìlá ni wọ́n fi máa ń mọ tó ń ṣe èèyàn nǹkan méjìlá tí yẹn bá wà nínú ìnira kan kó wá sára nǹkan méjìlá tí mo fẹ́ wí nù tí yẹn bá wà nínú ìnira kan kó wá sára kí ni kó wá sára nǹkan méjìlá alákọ̀ọ́kọ́ ń bẹ ó lè jẹ́ pé àlìjínù àwọn àjọ̀nú ló ń ṣiṣẹ́ kíṣẹ́ lára ènìyàn rúkíà ọmọ rúkíà lè ní òdìgbà tó ṣẹ̀ṣẹ̀ máa wá ní sí ó bẹ̀ kí rúkíà àwọn application ti wà ní Play Store yóò download ẹ̀ yóò sì máa play rẹ̀ ẹni tó bá yẹ pé jínù bá ní báwo ni yóò ti wá mọ̀ èyí tó jẹ́ wọ́n ó ṣe bá sùn ní wọ́n ṣàyẹ̀wò ní báwọn dókítà náà ti máa ń ṣe diagnosis tí wọ́n gbẹ̀jẹ̀ lára èèyàn tàbí ìtọ̀ tàbí itọ́ tí wọ́n ṣàyẹ̀wò bẹ́ẹ̀ náà ni àwọn àfáà tí wọ́n nímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n mọ̀ ọ̀nà tí wọ́n gbà ṣe báṣù tí wọ́n fi mọ̀ pé nǹkan báyìí ló wà ń di ọ̀rọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ ni mo sì dárúkọ yìí nínú ẹni jẹ́ nì ó lè jẹ́ bá ń jọ̀nù lóúnjẹ ènìyàn lẹ́nu wájá ń jọ̀nù rúkìá wọn kí yẹn download rúkìá ní Play Store tó bá fẹ́ play rúkìá ṣàlùwàlá
so o lè fi sí bóyá ìdájí tàbí alẹ́ lẹ́yìn ṣáì wà wá plé rẹ̀ wà wá sùn lọ wà á máa plé ẹ̀ tí ó máa plé tí ó máa gbọ́ má wàá fi di ẹnikẹ́ni lọ́wọ́ láyìíká so o bá ti plé ẹ̀ tí yẹn bá fẹ́ plé rúkìá tó fẹ́ jẹ́ kó jẹ́ òsàn kó sàlù àlá kò sì dá kí yẹn máa gbọ́ rúkìá nínú o torí pé ó lè bá nǹkan pàdé nínú ara rẹ̀ kó má wà ní pé yóò láì mọ́lẹ̀ so aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì nínú ibi tí ìṣòro tuntun lè wáyé èèyàn lọ́wọ́ ń sà ó lè jẹ́ pé àjẹ́ obìnrin ló wà nídìí ọ̀rọ̀ ẹni yẹn èèyàn lọ́wọ́ ń sà àjẹ́ obìnrin wà àjẹ́ ọkùnrin wà so number 2 ni pé ó lè jẹ́ àjẹ́ obìnrin ẹni tó bá wá jẹ́ pé àjẹ́ ló wà nídìí ọ̀rọ̀ rẹ̀ rúkìá òun eléyìn gbọ́ dáadáa kò sí kí ni rúkìá ò má jẹ́ o àjẹ́gán máa ké rúkìá fún ọ àjẹ́ tí ń ṣe ọ́ ó lè bẹ́ẹ̀ máa ké rúkìá yàrá jìkílẹ̀ ló ṣe yín ó lè jẹ́ bá yín ṣe rúkìá òun náà sì ni nígbà tó wọ́n pé rúkìá ò ní ìfẹ́kìtì lára wọn ẹni àjẹ́ bá ń dà láàmú ìwẹ̀ ni kó mójútó ó gbọ́ kí mo ti wí ìwẹ̀ ni kó mójútó alistigisar láyé jọun nígbà ayé àwọn ànábì sallallahu alaihi wasallam àwọn máa ń ní opportunity àti máa jẹ́ ṣe rí ilẹ̀ Lárúbáwá jọun ilẹ̀ Haúsá fẹ́ jọ nílẹ̀ Haúsá tí yẹn bá jẹ́ arọ wọ́n lè pè láàrọ kò sí ní bínú wọ́n máa gbọ́ mẹ́káfò mẹ́kárfì mẹ́kìníkan wọ́n máa fi orúkọ yẹn wọ́n lè fi pè kò ní bínú ó lè máa lọ́wọ́ ìkan pé mẹ́káfò yóò sì dáhùn kò ní kàsípẹ́ bùn ní tẹ́sí pé ní pé arọ wá ń bí yóò sì dáhùn kò ní bínú bí afọ́jú náà ní bẹ́ẹ̀ pé afọ́jú wá yóò dáhùn kò ní bínú ṣe pé ẹ ò lè ṣe bẹ́ẹ̀ lẹ́ Yorùbá yóò di wàhálà bí ilẹ̀ Lárúbáwá náà ti rí nu tí yẹn bá jẹ́ àjẹ́ nílẹ̀ Lárúbáwá wọ́n máa ń mọ̀ tí wọ́n máa sọ láàrin àwọn pé lágbájá yẹn àlàkẹ́ni àìlẹ̀ àjẹ́ ni wọ́n máa sọ àwọn èèyàn dàmà so ní jọ̀hún tí wọ́n bá rí àjẹ́ tó ṣe nǹkan kan ìntànẹ́bì làkalẹ̀ sallallahu alaihi wasallam pé ẹ pé tẹ́ bá ti mọ àjẹ́ yẹn ẹ pé wá ń bí wọ́n ló ṣiṣẹ́ yìí ó yá lọ wẹ̀ àjẹ́ yẹn ló gbọ́dọ̀ wẹ̀ fún ẹni yẹn tó bá ti jẹ́ pé òun ló wẹ̀ ìwẹ̀ yẹn yóò ṣe kí ni ṣòṣe ni direct ni gbogbo ọwọ́ àjẹ́ yóò kúrò lára ẹni yẹn yóò gbà wòsàn ó ní bí wọ́n ti ń wẹ̀wẹ̀ yẹn o gbọ́ ó ní bí wọ́n ti ń wẹ̀ ẹ́ ìṣe pé wọ́n kàn dá mi sára afọ ojú afọ ọwọ́ afọ ìgúnpá ó di mẹ́ta afọ orúnkún ènìyàn méjèèjì itan gbogbo itan yẹn méjèèjì afọ kò nídìí ọṣẹ omi lásán ni tó bá ti fọ̀ yóò wá inú báàfù ni ó fọ gbogbo kinní yẹn sí inú gbá ńlá kan tàbí báàfù omi yẹn yóò wá lọ dúró sẹ́yìn ẹni tí nǹkan ṣe yẹn yóò wá da omi yẹn látẹ̀yìn yóò wá dà á lé ní orí tó bá ti da omi yẹn lé lórí tán igbá yẹn wọ́n á jù sẹ́yìn yóò wá jù sẹ́yìn kí igbá yẹn lè ṣe kíni kò lè fọ́ ó sì ní tí ó tún wí tó bá ti ṣe bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ èyíkéyìí ìnira tó ti fi kan ẹnìyẹn ìnira yẹn ó jáde lára rẹ̀ ó yá ti súnà rí lọ́ọ́ bá àwọn àjẹ́ àdúgbò rẹ̀ tí wọ́n ń ṣe ọ́ pé kán wá wẹ̀ fún ọ. Kò ṣeé ṣe lọ bá wọn àjẹnú ẹbí yìí tó rànjú wọn àjẹnú ilé tó ń gbé tó di ọ̀rọ̀ rẹ mọ́ nìkan ṣe bó dáwọn mọ̀ lọ bá pípọ́ wáwẹ̀ fún ọ. Ọba bí wọ́n ti ń ṣe láyé ànábì láwí àjẹyìn ni wọ́n pè pé wá ń bí wọ́n ló ṣe nǹkan báyìí ọ̀yà lọ sí báyìí lọ́wọ́ ẹ̀fẹ́ nìyẹn. Ànábì tún sọ débi wípé ẹni wọ́n bá pè nù yín pé kó lọ ṣe wẹ̀ orí kóhun lọ ṣe wẹ̀ yẹn o
inú ṣẹ̀ríà wọ́n ní wàhálà ọ̀ká ní kọ́ra mi wò àjẹtẹ́ bá ń rí pé kó wá tẹ ẹ pé òun ló ṣe nǹkan yẹn tẹ̀sí ní kó wá wẹ̀ fún tí ò bá fẹ́ gba ẹ̀fà gidi ṣe kíni ẹ̀fà gidi mu kó fi wẹ̀wẹ̀ yẹn ó yá àwọn náà lọ síbẹ̀ ládùúgbò yín àwọn àjẹ́ àdúgbò yìí tí wọ́n dì ẹ̀ mọ́ bí tí wọ́n dì ẹ̀ mọ́ lọ bá wọn pé ṣẹ̀ríà Ìsìlámù sọ pé kán wẹ̀ fún ọ. Wọ́n á dọ́gbọ̀ ẹ̀ fún wọ́n á fi kún fún bó ti rí náà. Ẹni pé àwùjọ tí wọ́n ó ṣe kí ni? Ó yàtọ̀ sáwùjọ wa. Àwùjọ ọ̀tọ̀ọ̀tọ̀ láwà. Àsínúrú àwùjọ kan náà. Kò jọra wọn pàápàá. So èyí tí wọ́n ń ṣe ń bí ló bá wọn ṣe. Èyí táwọn ń ṣe lọ́hùn ni wọ́n wíhùn mójútó ìtẹ́yìn sí lọ́dọ̀ yín. Ẹlẹ́ẹ̀kejì ni mo déhùn. Ẹlẹ́ẹ̀kẹta ó lè jẹ́ àìsàn tó lágbára ní máa àìsàn tó tọ̀dọ̀ Ọlọ́run àìsàn gangan natural. Ẹlẹ́ẹ̀kẹrin ó lè jẹ́ ẹ̀yìn rọ́jù àjẹ́ ọkùnrin. Ẹlẹ́ẹ̀karùn-ún kọ̀rí inú ẹlòmíì wọn ò pín sájẹ́ ọkùnrin tí wà ní ajẹ́ ọkùnrin wà mọ́ pé bá mọ́ àjẹ́ ọkùnrin wà àjẹ́ ọkùnrin gangan wà dáadáa mi fẹ́ pẹ́ lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀karùn-ún ni kọ̀rí inú tèèyàn kọ̀rí inú ìyẹn là ń jọ̀nú tí Ọlọ́run bá dá tì wá ẹnìkọ̀ọ̀kan ló ní tiẹ̀ kọ̀rí inú a máa gbàbọ̀dé ń jọ míì tó ṣe pé aburú tí ń ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ kò lè jẹ́ kọ̀rí inú rẹ̀ ló wà ní díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹfà atẹ́gùn táwọn wíhùn táwọn sọ pé atẹ́gùn fẹ́ èyí tó ìmí inú atẹ́gùn kìí ṣatẹ́gùn dáadáa àwọn atẹ́gùn aburú wà atẹ́gùn dáadáa wà atẹ́gùn burúkú ọlọ́mọdé ò fẹ́ lù wá atẹ́gùn burúkú a máa fẹ́ jọ míì tó kó àwọn aburú sínú ni wọ́n fi ní ká ní àwọn tá a fi bẹ lọ́hùn láàárọ̀ ká tó kó lé ká ní tá a tún fi bẹ lọ́hùn lálẹ́ ká tó ṣe kí ni ká tó sùn láti lè fi sìkí ara wa. Ẹlẹ́ẹ̀keje àárìd bìláì tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni àǹjọ̀nú tó kókó sí ara èèyàn àárìd máa ń kó sára èèyàn ni èyí tá a pè ní nọ́mbà wọn àǹjọ̀nú tá a wíwọ̀n àǹjọ̀nú tó kọ̀ sí nǹkan lára èèyàn bí ayára wọn fún yàn ní nǹkan jẹ ni àbí wàá dúró yàn àmọ́ àárìd èyí ni àwọlé sínú àgọ́ ara èèyàn máa wọlé sínú àgọ́ ara èèyàn. Ẹlòmíì wà tẹ́jọ máa sùn tẹ́jọ máa jí tẹ́sì ní mọ̀ wípé àǹjọ̀nú ń gbénú ara rẹ̀. Àmọ́ àlámà kan wà tí wọ́n fi máa ń mọ̀ pé àǹjọ̀nú ń bẹ nínú àgọ́ ara èèyàn. Àlámà alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé ẹni yìí ò ní lè kọ̀ntrol lákàyà rẹ̀ dáadáa. Àlámà ẹlẹ́ẹ̀kejì ni pé làákàyè ẹni yóò fúyẹ́. Ó lè máa ṣìwà wò tẹ́ máa wà ìwà olówó wò yìí. Àwọn obìnrin kan bẹ ẹ fẹ́ wọn níyàwó ẹnìjọ máa ní misunderstanding ó lè mú fóònù tuntun tó ra ó sì lọ jù sínú omi tàbí kó là mọ́lẹ̀ nítorí pé inú ń bí ó wá kókó pa àbí tó pa á ní òun kan ní òtún lọ bẹ mọ ọbẹ wa tí o fẹ́ pa mí nígbà pa mí gbà ọbẹ̀ rẹ̀ gún mi pa tó bá gún mi pọ̀ mọ́ àlè ní ọ́ pa mí. Ẹnìkan ní òun lọ patí ń jò ní òun àti ìyàwó òun àwọn lọ patí àwọn bọ́ìsì sì gbéyàwó kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n sì lọ ń bá sùn lórí tébù wọ́n rí ìpò ẹ̀wọ̀ wọ́n tó sí ẹ̀ ní patí ibi tó kọ náà ti ń bá àwọn ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ ẹnìkan sì wá báyàwó rẹ̀ ó sì gbẹnu sí létí wọ́n sì jọ ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ká tó wí ká tó fọ̀ nígbà tí wọ́n wá pé ìyàwó ti wà níbi tébù kan tí wọ́n ń mú wọn bẹ̀ ó sì wo ìyàwó rẹ̀ títí báyìí ṣé yóò pa ni. Árídù ń gbénu ara rẹ̀ ni
àwọn ni ó máa jẹ́ kó ṣìwà wò kò ní lè kọ̀ǹtúrò ìwà tí ó wò ní ìjọ tèèyàn ẹ máa wò pé no this is not normal normal bẹ́ẹ̀ ni nǹkan kan gbénu ara rẹ̀ ni ààrẹ jù ni yẹn ni number 7 òun náà lóògùn tiẹ̀ ó ṣe kí ni lóògùn tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ àwọn ẹ̀jẹ̀ tí ń ṣàn nínú ara wa wọn ẹ̀jẹ̀ níjọ́ míì a máa gbàbọ̀dẹ̀ fún ẹlẹ́jẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án àìsàn tó jẹ́ pé natural ni ó tún yàtọ̀ sí ìta awílẹ̀ kan ìyẹn tí ẹlẹ́ẹ̀kẹsàn-án ìfẹ́ yàtọ̀ sí nọ́mbà 3 àìsàn tí ò ṣe é tọ́jú tó yẹ pé ó pẹ́ títí ni ó padà sí kí ni yóò padà mú ẹ̀mí ẹni yẹn lọ yẹn ní nọ́mbà 3 nọ́mbà 9 yìí àìsàn tó natural tí ò ní ọwọ́ kankan nú àmọ́ tí ò léwu nọ́mbà 10 àwọn àjọ̀nú náà ni àwọn àjọ̀nú àmọ́ síírù là ń pè léyìn síírù yẹn wá rí àwọn yẹn ní kàtígórì ń ta kakalẹ̀ lẹ́ẹ̀kan tá a kà lórí nọ́mbà 22 síírù ni ẹlẹ́ẹ̀kọkànlá tábíà kọ̀rínù ọkùnrin ní máa ń ní tábíà lóbìnrin máa ń ní àjọ̀nú tí a dá ti èèyàn tó gbàbọ̀dé òun náà máa wà ní ọ̀rọ̀ èèyàn jọ mi ẹlẹ́ẹ̀kejìlá àfọwọ́fà ń bẹ o ọlọ́mọdé àṣàfọwọ́fà tí ó dáa tí a bá wá ń wá àwọn solution sí gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí agbọ́mẹ́rin ló ti lù báyìí àti 1 to 10 tá a bá ń wá solution sí torí pé tọ́pìkì ta lẹ́yìn a pè ní àìsàn àti ìwòsàn so a sì ti sọ èyí tó pọ̀ ń bẹ̀ a mọ̀ pàtó wa ní ọ̀sẹ̀ tí ń bọ̀ inshallah bi qudratihi ta'ala aqulu qawli hadha astaghfirullahi li wa lakum wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.